àwọn náà ni aṣojú Olódùmarè lóde Olódùmarè ò lè rán wọn ṣẹ́ àwọn olówó ló fi Tinubu ló fi Ọ̀ọ̀ni síbẹ̀ then gómìnà Ọ̀ṣun kí lórúkọ Mákindé Ọ̀yọ́ òun ló fi Aláàfin síbẹ̀ àwọn ọba wọn ní ìjọba ilẹ̀ Yorùbá tó bá mọ ilẹ̀ Yorùbá wọn lè máa kó àwọn èèyàn tó wà ní Kwara lọ kó jìbà mẹ́kàn máa sùn kí Ọ̀ọ̀ni ṣe máa tún lọ sí kó máa lọ patí wọ́n gbé Yorùbá pa àánú àwọn Kwara kan ṣe mí ni àánú wọn ṣe mí dọ̀là mọ́ sunkún lóròrù ni o I don't like it. lórí ọ̀rọ̀ ẹ kúrò ńlé kọ́ máa lé wọn wọgbó lọ. nítorí pé mineral resources náà fẹ́ lọ wà ń bẹ̀ kí ṣe pé wọ́n ní ìdìbẹ̀ náà káwọn Chinese wọ̀nyẹn tó dé wọn láti lé yín kúrò náà torí ẹ yóò jó nǹkan tẹ̀lé jù lẹ́mẹ̀ táwọn èèyàn máa fọ́jú yẹ ká ti kó jáde kò yẹ kó tiẹ̀ rí anybody nílùú yẹn. ní Kwara nílùú ìyá mi oyin náà fi ń bá jàrú ìjà yẹn wọ́n máa gbóyin yẹn wọ́n máa ṣe ètùtù yẹn láàrin ìlú wọ́n dẹ̀ foyin mẹ́rin lẹ̀ ẹ̀sà àmọ́ strange blood tó wà láàrin àgbẹ̀ yẹn wọ́n dẹ̀ pa wọ́n tó. ṣé wọ́n máa ń rán oyin síyàn tó máa mọ̀ mọ́yàn lódìdí. lẹ́gí ẹ̀sà ìjọ má sọ̀rọ̀ àwọn ọmọ bàbá wọn yẹn bí lédi o nǹkan tó máa bá lẹ́nu mi wọn ò ní láìkí ẹ o. bàbá ẹ̀sà ikú tó pa ojú gbé èèyàn kò yẹ kéèyàn tó ra mọ́tò sílé mọ́ náà nígbà tí kú pa àbúrò mi ó tún ṣe wá ní kí n lọ gbá pòtí election kájú wa náà máa káàkiri lẹ́yìn náà ní kọ́ wájú mi náà bàtà àtòkò ṣé wọ́n dá àbíkú mọ́lé wa ni èèyàn ṣe fọwọ́ síbi tọ́wọ́ ń gbé the two Aláàfin Oníwò they are all fake and that's the reason why they are behaving fake ṣé bíbí ìlú ìlà ti dàgbà ó ti rí ibi tó bá ti sọ̀rọ̀ sí níta gbangba ni ó ti rí ibi tó bá ti lọ síbi tó ti ṣe ẹ̀rọ ata ni ó ti rí ibi tó bá ọba àti gómìnà tó ti fọwọ́ gbá wọ́ bí Adeleke yìí kiri bí odó then Ọ̀ọ̀ni náà ẹjọ́ sà ẹjọ́ don't ask me all these questions. bó ṣe wá rí sáà kí ni ọ̀la. mo mọ̀ pé ó máa tẹnu mọ́ ìrántí mi sọ fún ẹ rè ṣé rí oh God ẹ ń béèrè question. bàbá bó ṣe á rí sáà. torí mi ò mọ̀ bóyá ọ̀dọ̀ wọn ló ń gbà bọ̀. ọmọ balẹ̀ mi náà ní ọmọ balẹ̀ sàárẹ̀ olú. èmi lọ́mọ ẹrú ọ̀yà máa sọ tiẹ̀. bó ṣe wá rí sáà. o máa tún gbádùn ẹ̀ wá bí lọ́la ń sìn. kí lọ́nà àbáyọ tí ilẹ̀ Yorùbá fi nísinmi èyí tó ṣẹlẹ̀ lọ́wọ́ Kwara àwọn àtàwọn alẹ́ gbogbo àlè sun àlè wo kí ìjọ tiẹ̀ ṣé ó yẹ kí agbọ́kọ̀ wà ní forum ṣé ó yẹ kó wà tí wọ́n máa bára sọ̀rọ̀ ìwọ ló jù mí eléyìí ò tó mi àwọn àtàjọ Òṣogbo náà àtolúwo àwọn náà ti bẹ̀rẹ̀ látàkọ́ báyìí. ẹ sà ọ̀rọ̀ kan wà tí mo fẹ́ sọ fún ẹ. gbogbo àwọn tẹ dárúkọ wọ̀nyí wọ́n take advantage wa ni. because we are idle we are harmless. Alore TV Alore TV nílé nílé òkúni ẹ máa wò ó. dáadáa èyí tí a wá rí láàrin àwọn ọba aláìwá nílẹ̀. ìwọ náà lè ra dé kó máa dádé ẹ kiri ẹwọn kan ó kàn ní palace ni ojú tó lè ra ó lè ra dé wọn design ṣe bọ́ ọba tó sọ̀rọ̀ obìnrin sọ̀kọ lóko lóbo ṣe pọ̀ pàpà ládé ọmọdé ńlé ẹ̀ mẹ́kẹ́ ó fẹ́ lọ lónìí ọba Solomon ọmọ àdúgbò náà lọ́hùn ní ayé nǹkan mọ́ra wọn lọ́hùn. yes it's my brother kí ọlọ́pàá mú ó mi pé adé wù ó lè lọ́ra bí ọ̀rọ̀ adé ló fi ń ṣe kìíní ṣe bí Ìgbòho sọ fún Aláàfin ó ní kó béèrè kó sọ kó ṣe ó mọ̀. ládé Aláàfin ò adé aládì yìí kú lágbà f'Aláàfin. ó ti parí but kí ló wà nídìí ọba jíjẹ ó dàbí ẹni tó ṣopó ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ fún tó lọ sáláwúsá tó lọ ra bẹ́ẹ̀dì tuntun tó ra AC ó lálẹ́ ìyá le ó rò pé àìmọbìnrin bá sùn ló pẹ̀gbọ́n ẹ̀ ni sórí kan tẹ́ yìí ẹ sọ máa sọ nǹkan tó fẹ́ sọ. àwọn náà ni aṣojú Olódùmarè lóde Olódùmarè ò lè rán wọn ṣẹ́ àwọn olówó ló fi Tinubu ló fi Ọ̀ọ̀ni síbẹ̀ then gómìnà Ọ̀ṣun kí lórúkọ Mákindé Ọ̀yọ́ òun ló fi Aláàfin síbẹ̀ àwọn ọba wọn ní ìjọba ilẹ̀ Yorùbá tó bá mọ ilẹ̀ Yorùbá wọn lè máa kó àwọn èèyàn tó wà ní Kwara lọ kó jìbà mẹ́kàn máa sùn kí Ọ̀ọ̀ni ṣe máa tún lọ sí kó máa lọ pátí wọ́n gbé Yorùbá pa Ọ̀ọ̀ni ló yẹ kó máa pè ní láìlá ọjọ́ kọ̀ọ̀kan ló jẹ́ bẹ́ẹ̀ kó jẹ́ kó yọ náfìlà lára ẹ̀. àwọn ọlọ́wà ń bẹ àwọn àbùsálàmù àwọn Fúlàní àwọn Gúnmi ṣé aláàní àwọn young boy ìtàlẹ̀ lọ ni
no order no order ẹsẹ̀ ẹjọ́ má sọ̀rọ̀ àwọn ọmọ bàbá wọn ẹ̀mí lẹ́ni o nǹkan tó máa bá lẹ́nu mi wọn ò ní láìkí ẹ o